أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Mo pè fídíò yìí ní ìkìlọ̀ àti àmọ̀ràn láti ọ̀dọ̀ Ọlọ́run tó dá gbogbo ayé. Tí lára bá ń pè ní Allahu, tí ò bá ń pè ní Ọlọ́run àbúlédùmarè, tí bó ń pè ní Chineke, Hausa Ubangiji, àti gbogbo èdè tó wà láyé tó fi ń pe ẹlẹ́dàá tó dá wọn. Ṣẹ́rí ìkìlọ̀ yìí, mo ṣàkíyèsí nǹkan kan ló bí short video tí fẹ́ ṣe yìí. Mo rí i pé àwa mùsùlùmí a ti gbàgbé àyà Quran torí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú àwọn ọmọ èṣù yẹn, àwọn ẹlẹ́bọ, bọ́n ṣe máa ń twist Quran, tó máa ń ka àwọn hadith tí ò yé wọn. Wọ́n á rí i pé a gbàgbé àwọn ọ̀rọ̀ mẹ́ta kan tó lè yẹ pé ó lè jẹ́ ìbálẹ́jọ́ fún wa níwájú Ọlọ́run, Ọlọ́run tó lẹ́sìn lọ. Ṣé gbèjà a lè mẹ̀sìn ìjọ Ọlọ́run tó lẹ́sìn ẹ̀ lọ. Ọlọ́run dẹ̀ tí ṣe yé kíni kò ṣe é gbèjà. A lè gbèjà Ọlọ́run. Ìfẹ́ gbé yẹn jìnnà. Àyà mẹ́ta kan wà tá a máa ń kọlù. Ọ̀nì náà ṣe rí péjì àwọn ẹlẹ́bọ yẹn, mi fẹ́ dákọ̀ anybody wọn. Àwọn ọmọ èṣù yẹn. Àwa mùsùlùmí ò gbọdọ̀ débẹ̀. Ní tí ò kì í yé yín ni pé nítorí yẹ kí n bí short video yìí, kí ni kò ṣe sí àfàwà Aníyìkáyé. Wọ́n wà lórí péjì kan pẹ̀lú àwọn ọmọ èṣù yẹn. Èmi kan ara ń wo fídíò yẹn, mo kàn ń dákẹ́ síbẹ̀. Gbà tí àfàwà jáde kú ọmọ bẹ́ẹ̀, mo wá pè wọ́n pé ẹ bá máa lọ ọbẹ̀ yẹn wá ní gbà táwọn débẹ̀ gan, àwọn tó wà ń bẹ̀ ò tó wọn kan. Bí báwọn ṣe dé làwọn bẹ̀rẹ̀ sí join. Wọ́n ní lọ́jì tó máa lò gangan nìyẹn. Àwa ló máa fi ń tajà. Láàárín ara wọn kò sẹ́ni tó ń wò wọ́n. Wọ́n bá ti rí àwa gbé sókè. Wọ́n tó bá rí wa tá wà ń bẹ̀ ló máa wọlé. Ẹ̀rí ẹ̀pọ̀ àwọn náà ní lọ́jìkì kan, wọ́n èyí wá sórí péjì tiwa. Ẹ lè rí kankan nù wọn. Nínú àwọn ọmọ èṣù yẹn, kọ́ wá sórí péjì wa, kọ́ wá ágìl láíláí wọn ni wá. Mi ì sàwọn èrè pé inú wọn o. Àwọn tó jẹ́ gbòógì tẹ́ ẹ mọ̀ yẹn, tẹ́ ẹ máa ń fẹ́ lọ wọ péjì wọn, wọn ni wá sọ̀rọ̀ wa láíláí. Tó lóun táwọn bá wá, crowd máa wá sọ́dọ̀ tiwa náà. Ẹ ti gẹ̀ẹ́tì ẹ̀, tó wọn ò ní fẹ́ kẹ́yìn ní crowd. Kó ká kú dúró láàyè àti pé àwọn ò gbọdọ̀ lọ sọ́dọ̀ wọn yẹn, ìkìlọ̀ Ọlọ́run rèé. Ẹ̀wọ̀n tóbi tó máa ń sábà treat náà. Kíní kan aláwù, kíní èpè ọ̀rọ̀ burúkú tọ́mọ ò lè sọ sí bàbá tó bí. Pé wọn ò kágún torí kèfèrí ni wọ́n. Wọn ò ní tó ń gáìdì wọn rárá. Àwa làwa ní tó ń gáìdì wa. Láàṣẹ gbọ́dọ̀ fi emotion pé kí ló ń ṣe kíní yìí sí. Káwá fi lọ bọ́ wọ ọbẹ̀ máa wá díù lórí tí ò ní mí nì. Ṣé yìí máa wà lọ́dọ̀ wọn yẹn? Àyà Kùránì mẹ́tàlá ń takò àìgbọràn wa lóde ń ṣe wa. A lè gbèjọ Ọlọ́run náà. Àyà àkọ́tàkọ́ takò rẹ o. Ọlọ́run kò sọ̀rọ̀ kan fún wa, ó kìlọ̀ fáwa, ṣẹ̀gbọ́n àwa ní guardian. Àwa ní olùbáwí. Alẹ́ ń tà ń gbọ́rọ̀ sí lẹ́nu yẹn ni Allahu, tó jẹ́ Ọlọ́run ọba Elédùmarè tó dá gbogbo wa lédè Yorùbá. Wọ́n máa ń sọ̀rọ̀ sí Allahu. Ṣé mọ̀ ọ́ni náà? Ara máa gbé agbókè lẹ́yìn mú sáwọn mùsùlùmí kọ̀ọ̀kan náà tó ń bú Ọ̀rúnmìlà, tó ń bú Ṣàngó, tó ń ṣépè fógún. Náà ẹ̀ṣẹ̀ là ń dá. Àwọn ò lọ́run. Ayé yìí nìkan náà mọ̀ wọn ọmọ tó ń pè lọ́run. Olùfọ́ sọ̀rọ̀ ń pa ọ̀run fún wọn. Kò sí òjèwù tó ń sọ̀rọ̀ ọ̀run fún wọn àti àmọ̀ sí lọ́dọ̀ wọn. Àwa là gbọ́dọ̀ fi ayé tiwa bọ ọ̀run wájú, àwọn ò lọ́run. Àwa là ń lé ọ̀run náà. Àwa la fẹ́ wọ àlìjẹ́nnà, àwọn oníbi tó ń lọ ju Jahannama lọ.
ó bá ṣe wọn lọ́n ṣe lè lo ayé wọn wọn ní tó ń gáìdì wọn àwọn làwọn ní tó ń gáìdì má jẹ́ ká fi ihun tó ń ṣẹlẹ̀ yẹn ká fi bà ti ara wa jẹ́ ẹ wáyé àkọ́kọ́ tá à ń fi emotion takò nínú Quran chapter 6 verse 108 Ọlọ́run ní ẹ má ṣe bú àwọn nǹkan tí wọ́n ń sìn lẹ́yìn Ọlọ́run nítorí reason rẹ̀ o tá ì gbọ́dọ̀ bú Ògún a gbọ́dọ̀ bú Ọya a gbọ́dọ̀ bú Ṣọ̀pọ̀nná a gbọ́dọ̀ bú anything tó máa ń sìn èèwọ̀ ni kò bú aláàjù bẹ́ẹ̀ lọ alama Ọlọ́run ti fún wa ní kìlọ̀ táàfin ní tàsí àgẹ̀rẹ̀ lọ síbi tọ́lọ́run ò fẹ́ tí wọ́n fẹ́ gbèjà Islam irọ́ o Ọlọ́run wa ní nítorí kó má bàa máa bú Ọlọ́run ní ti àbòsí àti àìmọ̀ kan gbogbo táwọn ọmọ èṣù yẹn ń ṣe yẹn àbòsí náà ń ṣe àti àìmọ̀ kan àwa gbọ́dọ̀ pẹ̀lú ọ̀bọ jáwùrà ní táwọn fi ní kó sí trap yẹn wá rèé o ní táwọn fi ní kó sí trap yẹn gangan òun rèé o Ọlọ́run wa ní nínú Quran chapter 4 verse 140 Ọlọ́run dájúdájú òun ló sọ kalẹ̀ fún ẹnu tírà pé àwọn èèyàn máa gbàgbọ́ wọn ṣàìgbàgbọ́ mo round it up ni o ibi tí wọ́n fẹ́ lò ń bẹ̀ wá rè Ọlọ́run wa ní tó bá rí pé àwọn aláìgbàgbọ́ ń fi àyà Kùránì ṣẹ̀fẹ̀ bó ń ṣe lọ́dọ̀ wọn yẹn tó fi ń ṣàwẹ́wàá Ọlọ́run wa ní ẹ má ṣe jókòó pẹ̀lú wọn o Quran 4 verse 140 Ọlọ́run tó bá wọ́n ti ṣe Kùránì ṣe yẹ̀yẹ́ ànábì ṣe báyìí ẹwọ́n tá láà sọ ṣọ́rọ̀ rẹ̀ aláàsọ ìrọ̀ burúkú ló sọ yìí Ọlọ́run ẹ gbọ́dọ̀ jókòó ńbẹ̀ o ẹ má lọ sórí péjì wọn mọ́ ẹ̀ṣẹ̀ lẹ́ ń gbà o ọmọ yóò pẹ̀lú wọn Ọlọ́run ní títí wọ́n fi bọ́ sínú ọ̀rọ̀ míì tó yàtọ̀ sí tó ń sọ yẹn tó fi Kùránì ṣe ẹ̀yẹ́ yẹn ẹ̀yọ́ Kùránì ló ń kìlọ̀ fún wa yìí tá a bá jẹ́ Muslim lóòótọ́ ẹ ká gbọ́rọ̀ sọ́lọ́run tó dára lẹ́nu pọ́ìntì àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì nínú Quran chapter 6 verse 68 ẹ̀wọ́ tọ́nà sọ ni Ọlọ́run ní nígbà tí rẹ bá rí àwọn ẹni tí ń sọ ìsọkúsọ nípa àwọn àyà wa nípa Quran nípa ọ̀rọ̀ Ọlọ́run ní nígbà náà ṣẹ́rí kúrò lọ́dọ̀ wọn ṣẹ́rí kúrò lọ́dọ̀ wọn títí wọ́n fi bọ́ sínú ọ̀rọ̀ mìíràn tó yàtọ̀ sí yẹn àyà Quran rẹ̀ ṣáà ṣe mùsùlùmí mọ́ ni ẹ má jẹ́ àfẹ́ emotion bá yé ara wa jẹ́ àtọ̀run gbogbo tó ń ṣe Ọlọ́run ti kìlọ̀ fún ẹ má ju ó ń bẹ́ẹ̀ ẹ má lórí page tó bá ti gbá ẹ jáde ẹ kú ó bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ti ń tọ́bí kan ẹ kú ẹ má dúró tì wọ́n Ọlọ́run á ní òkè tó bá wà rántí pé wọ́n ti kúrò ní ọ̀rọ̀ tó ń sọ yẹn ẹ fẹ́ bá argue Ọlọ́run tó wá fún wa ní pattern of argument nínú Quran chapter 16 verse 125 Ọlọ́run ní pé ìpè sójú ọ̀nà Olúwa rẹ pẹ̀lú ọgbọ́n àti wáàsí tó dára Ọlọ́run wa ní o kí o sì bá wọn jiyàn ní ìjiyàn tí ó dára jùlọ kò nídìí ebú kò nídìí èpè kò nídìí pé Ṣàngó akínníkan irọ́ o ànídìí ẹ o ìkìlọ̀ rẹ o ìmọ̀ràn sí fún gbogbo tó bá jẹ́ mùsùlùmí láyé ẹ má lórí péjì àwọn ọmọ èṣù yẹn mọ́ o wàláì ẹ̀ṣẹ̀ lẹ́ ń dá wàláì ẹ̀ṣẹ̀ lẹ́ ń dá ọ̀dọ̀ èmi ò tó wá sí pé wọ́n fẹ́ bú ẹ̀ máa ń kó mẹ́ ni o wọ́n bá ti ń gbé ọ̀rọ̀ ibùdé máa ń kó ń bẹ̀ ni tó máa rọ̀rọ̀ tán sọ tó dáa máa dúró ń bẹ̀ máa ń pẹ́ aláṣẹ àì máa kó ń bẹ̀ ni